ó lágbára púpọ̀ jù oríṣiríṣi ìkọlálẹ́ka tó jẹ́ pé ibi tí wọ́n ti ń rí owó nílẹ̀ Yorùbá òun ló pọ̀ jù gẹ́gẹ́ bí olórí omi wa nǹkan tó wọlé tó ń jáde bẹ́ẹ̀ náà lá ní kòkó a ní báyìí. Koiki Media bringing the work closer to your doorstep today being September 2024. Ibi tá a wà yìí ní ìlú Èkó tá a mọ̀ sí Lagos State ní Àlèmọ́ṣọ́ local government ibi tí Yorùbá Nation awareness ń lọ ní àkókò yìí. láti rí pé torí kí ni torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá ni. Mọ̀ọ́kọ́ àwọn èèyàn mọ̀ọ́kọ́ wọ́n máa bìlí pé epo wọn kìíní kan ṣe gbá epo tí wọ́n fojú yín sí nǹkan tẹ́ ẹ mọ̀ nìyẹn. Epo jẹ́ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ Nàìjíríà. Epo tẹ́ rí òun ló kéré jù nínú ọ̀rọ̀ tí Nàìjíríà méjì tó ń méjì lára ibi tó ń fojú gbogbo wa sí òun lọ̀rọ̀ epo. Ìkọ̀ kan bẹ tó jẹ́ pé àwọn China wọn kó nílẹ̀ wa òun náà fi ṣe bátìrì kékeré ẹ̀ lásán ìjẹ́sẹ̀ mọye dọ́là tó jẹ́ ìjẹ́sẹ̀ mọye owó tí wọ́n rí lórí ẹ̀. Oríṣiríṣi nǹkan ló kó lórílẹ̀‐èdè wa àjàjà nílẹ̀ Yorùbá bá ṣe ṣe ṣàkó tó jẹ́ èédú òun náà ni à ń kó kachú dasgoro ẹ̀ àwọn nǹkan oríṣiríṣi a ní epo pupa tó jẹ́ pé ọrọ̀ oríṣiríṣi ló wà lórí ilẹ̀ wa that's why tó jẹ́ pé àwọn òyìnbó wọn lè takú sí ilẹ̀ north láti jẹ́ pé wọ́n fẹ́ ra nǹkan bẹ̀ lọ títí ilẹ̀ Yorùbá yìí ni gbogbo wọn máa ń wà. Ilẹ̀ Yorùbá yìí wá ètò fi jẹ́ pé ilẹ̀ Yorùbá ni gbogbo wọn máa ń sáré sí. Gbogbo wa ẹ jẹ́ ká ronú ẹ̀yin ọ̀dọ́. Ẹ tagìrì ẹ dìde. Àwọn àgbà kan wọn ò lè gbà wá lẹ́mọ́. Àsìkò tiwa ló kù yìí. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. Gbogbo ọ̀dọ́ pátápátá nílé lóko ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀. Kò sí ọ̀nà àbáyọ kankan tí a lè gbà dúpẹ́ ká gba orílẹ̀-èdè wa lọ. Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá. Eléyìí adúmí ń pe àsìkò fún gbogbo wa. Ṣé fún gbogbo wa pátápátá kí á dìde láti jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká fi ìfẹ́ lò. Ìfẹ́ ni àkọ́jọ́ òfin. Ìfẹ́ ni kókó. Ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ òṣèlú ẹ má jẹ́ ká fi bọ̀ ọ́. Ìyà tó ń jẹ gbogbo àwọn èèyàn ó jẹ ẹ̀yin náà. Agídí 1,000 2,000 tí wọ́n fún yín tẹ́ máa ná tó lẹ́ẹ̀kan náà òun ló wà lára yín. Ẹ̀yin tí wọ́n gbàgbé pé ẹ ti ń gba owó ọmọ tí ẹ bí. Ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ ti gbà á. Àwọn bàbá tó wà lórí oyè yìí ǹjẹ́ ṣe ọmọ ọdún tí wọ́n ṣe jẹ́ ilé ìwé wo náà lọ. Ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni wọ́n kà. Gbogbo àwọn ọmọ tiwa nísì gbogbo àwa yìí ilé ìwé owó la fi lọ. Kò wá sí government school tó wà òkè mọ́. Àwọn private school àwọn òróró ń dalẹ̀ àwọn olóṣèlú yìí ni. Ẹ jẹ́ ká jọ rí sí àwọn olówó behind ẹ̀ wọ́n mọ etí wọ́n ń gbà lórí ẹ̀. Government school nígbà tí wọ́n bí àwa ibi tí government school níyìn dé níbo lẹ ti fẹ́ rí nursery school. Wọ́n àti gbogbo nǹkan yìí rí báyìí. Kí ló dé tẹ́tẹ́ fẹ́ bí pa àwọn ènìyàn? Ẹ wá tọ àwọn ènìyàn. Ẹni pé yìí ló kàn. Epo ti wọ́n, a máa gbé wálẹ̀. Ráṣì ti wá wọ́n, a máa gbé wálẹ̀. Ṣé wọ́n wá gbé wálẹ̀ àbí wọ́n gbé sókè? Lórí irọ́. Ìgbà tí bàbá Buhari wà ń bẹ̀, à ń pariwo pólépólé. Àṣé àti ìrí kankan. Ọmọ wa ni ẹjọ́ ṣe. Ọmọ wa ti wá ṣe báyìí. Eléyìí tí a rí yìí ó ju ìntàfẹ́ rí lọ. Ṣé rí gbogbo àyè tó wà nínú ìlú káàkiri gbogbo Nàìjíríà lénìí? Kò sí ẹni tó wà láàyè mọ́. Bọ́dì là ń gbé kiri. Kò sówó lù ú. Kò sí kankan. Ata ló ti wọ́n. Ata tí ara níbi 10 naira ó di 500 naira. Ẹ dáhùn, ó sọ̀rọ̀ tí wọ́n kọ̀ lára wa báyìí náà. Pé ó sì máa da àwọn bàbá sọ the same thing fáwa náà sóhun náà làwa náà tó fẹ́ sọ fáwọn èèyàn ẹ má yẹ kó rí báyìí ẹ já ọmọ àwọn ọ̀dọ́ ta wà láyé ń sìn ẹ jẹ́ ká dìde àwa la lè ṣe àwa la lè béèrè fún nǹkan tá a fẹ́ ẹ jẹ́ ká béèrè fún nǹkan tá a fẹ́ ká bá tún kọ̀ǹtínú báyìí kò ní da ẹ wo gbogbo nǹkan tá à ń sọ yìí ń sìn
ẹ wo bóyá rí, ẹ wo ohun tépo ń sọ, ẹ wo ohun tí ráìsì ń sọ, ẹ wo ohun tí gbogbo nǹkan ń wí. Tọ́mọ bá máa jáde, tọ́mọ mi ọmọ 2 years tó bá máa lọ sí school èdè ń sìn, ó máa gba 1,500. Èló lèmi ń lò, lèmi ń gbà nígbà tí mi ń lọ sí school nígbà yẹn lọ́hùn. Mi fẹ́ jáde ń sìn, èèyàn lè jáde, àwa tá jẹ́ ṣiṣẹ́ iṣẹ́, àwa di aláìmọ̀ọ́ṣe. Gbogbo àwọn tá máa ń bú tẹ́lẹ̀ pé ò níṣẹ́, ò nígbà, ò láwo, ó wá di àwọn nǹkan tó jáde pé àwa náà àfẹ́ yàtọ̀ síra ara wa. Gbogbo àwọn tá fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn, kálukú ń complain bó ti pọ̀ jù. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́, ẹ jẹ́ ká ta gírí ká ṣe tó tọ́. Àwọn ọmọ Yorùbá ìjọ́jọ́ alẹ́rí èyí ìsẹ́nà òbí mọ́ àwọn alẹ́rí lọ́lọ́pẹ́ lè pọ́ ní kíkí gbogbo ìlú pa wá ìyòrè ní jẹ́ wá àárín tí wàá ṣe ń bẹ̀. Ebi pa wá ọmọ Nàìjíríà àtúntò kú ó ẹ̀fọ́ náà kú ó ńlá sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́dì òní pa wá Nàìjíríà o ẹ̀jẹ̀ dínkù ọmọ Nàìjíríà ààrẹ tá sí wẹ́wẹ́ dúwẹ́ ẹjọ́ wọ́ o ìyá tí ń jẹ́wọ́ ẹjọ́ owó gbogbo Nàìjíríà gbà wá o ẹgbà wá o Nàìjíríà ti gbogbo wa ní. Wọ́n máa gbọ́ bàjẹ́ tì lórí kò sí kò ní àti àjọ lè dàbí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé mi gbé. Orílẹ̀-èdè Yorùbá ó ṣe pàtàkì fún wa. Ẹ jọ̀ọ́ mọ̀rọ̀ wa. Eléyìí ṣe ẹlẹ́yàmẹ̀yà. Eléyìí ṣe ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ṣe pàtàkì fún gbogbo wa. Mùsùlùmí, Kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìkànnì wa, ọmọ ìyá kan ni wá. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀. Ẹ jẹ́ ká jà fún orílẹ̀-èdè wa. Òun ló ṣe pàtàkì. Gbogbo àwọn ọ̀kan yìí, ẹ jẹ́ kí a ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ wa. Àti ọkùnrin àti obìnrin láti ní pé ká di ọwọ́ sowọ́pọ̀ ká lè jáde kúrò nínú oko ẹrú táwọn amúnisìn bí wá sí. Oúnjẹ tí wọ́n àti sanwó iléèwé ó lágbára. Owó iléèwé àwọn ọmọ ó lágbára. Owó ilé gọ́ọ̀sì ó lágbára. Láti wá yí ìròyìn fún ipò lórí ipa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn òwò àbàjọ bẹ́ẹ̀ níbọ̀dì jẹ. Nǹkan tá a wá ṣe ní pé ṣe bá wò láti 2014 àwọn tó kó wa papọ̀ àwọn òyìnbó ní 1914 ó dẹ̀ ẹ̀fẹ́ àti 2014. So ìgbà tó kó wa papọ̀ Yorùbá ti wà kó tó ti gbà yẹn. Ẹ wá wò láti 2014 sí ara báàgì ráìsì ọ̀yẹ̀ kan ní 6,000 naira ní 2014. Ẹ wá wo iye táwọn à ń sìn. Ẹ̀yin màmá wa ẹ̀yin náà wò àwọn ọmọ wa táwa ń jáde láti school. Ẹ wá wò ń sìn owó tí mo fi jáde primary school tí mo fi jáde secondary school ó ní mo san lórí pàtàkì lórí ọmọ ẹyọ kan. Ìgbà lára fẹ́ ṣe yẹn dà láti bíbá ìsí ìjẹ̀bù gókọ̀mù yí ọ̀kadà gókọ̀mù 400 naira. Tẹ bá ń gbaṣẹ́ 30,000 naira lóṣù tẹ tó wá dé kọ́ọ̀tù kí lẹ fẹ́ fi kún màmá. Òun la fi máa ń ṣe ìjíròrò fún yín pé orílẹ̀-èdè Yorùbá nìkan ló lè ṣe kẹ́ ẹ máa fi sínú ọkàn àwọn ọmọ wa àti àwọn dáàdi wa wípé kí ni solution àná àbáyọ. Ẹ má jà ronú ká para wa rárá. Ìròyìn kan tó wà ń bẹ̀ ta lè ṣe ni pé ìlú wa ilẹ̀ wa da bọ̀tẹ̀ àwọn lídà wa ni ò da. So tá a bá gbéra ń sìn ọ́ ní màmá mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ọbẹ̀ ẹ̀gúsí tó ti bàjẹ́ tán wá ní pé kí wọ́n máa rìwọ́ ọmọ ẹ̀ ṣé tíyàn bá ń gbé kaná só lè dá mọ́ ó máa bàjẹ́ sí ni orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Nàìjíríà ti bàjẹ́ pátá tí Tinubu náà bá kú omi ẹ̀tẹ́lómi náà bá débẹ̀ náà ó sì máa ṣe náà nìyẹn so nǹkan wá ń rìpíìtì lójoojúmọ́ nǹkan wá ń bàjẹ́ lójoojúmọ́ ìrònú wá ń dé bá àwọn èèyàn lójoojúmọ́ so ìdí nìyẹn pé àwọn ògo wa lélẹ̀ àwọn ọjọ́ ọ̀la wa lélẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá lo òyìnbó tó pè ní gọ́ọ̀mẹ̀ntì tó bá lọ sí ìlú òyìnbó mo rí fídíò kan ọmọ tó bí ní 2 years ó wà nínú odidi fúláàtì ńlá ọmọ 2 years ẹ wá wò ẹlòmíà bímọ mẹ́fà á lè máa gbẹ́nu yàrá ẹ̀kan ṣé oríire nìyẹn ni kò rí bẹ́ẹ̀ ẹ wá àwọn ìyá aláta tó ń dájọ́ tẹ́lẹ̀ tó máa lọ sí pé àwọn lọ ní site ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti lọ sí ní site nísìn ó ti pẹ́ ìdí nìyẹn tàbí jáde pé orílẹ̀-èdè Yorùbá nìkan ẹ máa fi ràn àwa tá jáde lọ́wọ́ tá lókàn tá láti máa polówó yìí ẹ máa ṣàdúrà fún wa Ọlọ́run ìgbè pẹ̀lú gbogbo amájọ délẹ̀ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run so òun ni olùgbéga ibà àpá àkọ́ tó máa ń bẹ̀ so tẹ bá ní ẹni question
tẹ́fẹ́ bẹ̀rẹ̀ nọ́mbà tó wà ń bẹ̀. àmì sọ̀rọ̀ àmì bàrọ̀ náà gbogbo tẹ́ẹ̀fì àtúwà Yorùbá lè sọ. No going back. àmì mà àmì àṣẹ àbí báwo ni kó wọ́n gbìyànjú. Sure. But we are not hearing about Yoruba Nation no going back is back. Yoruba Nation ni ko oji asun. Yoruba no Yoruba Nation no going back. No going back. No Ashiwa live. Òun ni. So eléyìí yàtọ̀ sí ìjọba Nàìjíríà. Ìjọba Nàìjíríà yàtọ̀ sí Yorùbá tiwa gangan. Ìjọba tiwa lélẹ̀. We are pushing gospel around here. Àwọn bí wọn kàn jẹ́ wá máa yé ni ẹ wo ọmọ ò lè lọ skul ilé nìsín kò ṣe gbà gbogbo nǹkan wá dojú kò jẹ́ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo tẹ́ bá wo àwọn òyìnbó kan tó wá papọ̀ kan fún wa ní gbèdéke ìgbà tẹ́ pé ká pín tẹ́ bá wo ní $100 ẹ máa dán kọ 1914 to 2014 bẹ́ẹ̀ lọ wo mi ò parọ́ pé tó bá yí 100 years a lè pín tí yóò bá sí ìfararọ mọ́ 2014 rẹ̀ ti pé tipẹ́tipẹ́ láti bí 9 years ago torí pé jẹkújẹ àwọn wọn lè jẹ ká lọ ẹ wá wo ìlú bó ṣe wá rí báyìí ẹ jọ mọ́ mi rìn dádì mi ẹ jọ ẹ jẹ́ ká náà dìde ẹ̀yin ká sọ fún àwọn èèyàn nípa Yorùbá Nation ká dìde fún tanijí ni fún tanijí bá Yorùbá náà lè jà dúró a lè ṣe ìlú wa fúnra wa because àwọn bàbá wa ti ṣe tẹ́lẹ̀ náà sì láti yọrí lórí rẹ̀ so ní ìsìn táwọn náà bá wá dá dúró àti pé àṣeyọrí náà ó tún máa tún tẹ̀síwájú ẹ jọ àwọn ọmọ wa náà ẹ jẹ́ wọ́n kó máa kọ́ èdè Yorùbá ẹ má máa jẹ́ pé tó ń speak vernacular èdè Ìgbò àwọn ọmọ wọn ọmọ àṣà tí wọn àwọn Haúsá wọn mọ àṣà tí wọn kó ẹbí ṣe Yorùbá máa tó speak vernacular èdè tí wọn wá sọ di vernacular èdè tẹ́ pé ó mú kíríkì àti àṣà dání ìlú tó máa ń pè ní orílẹ̀-èdè ó gbọ́dọ̀ jẹ́ ìlú tó ń sọ èdè kan náà àṣà kan náà àti ìṣe kan náà ẹ jọ sí èdè kan náà là ń sọ ṣáyà kan náà ni tó fi pé ìlú Islam ni kò ń ṣèdè kan náà kò sáà kan náà so ẹjọ ọmọ mi wa ẹbí wa tó sọ fún àwọn yín ẹ sọ fún àwọn ará àdúgbò pé Yorùbá lè ṣe òkú o ìtanijí ó sì lọ lọ́wọ́lọ́wọ́ káwọn náà dìde láti gba ilẹ̀ wa káwọn àwọn Fúlàní kán má jẹ wá máyé káwọn àwọn tó ń ṣe ọmọ ilé wa kán má jẹ wá máyé ẹ wo lé nìsín àrídádùgbùn gbà mọ́ àrídá nǹkan gbà mọ́ ẹjọ máa ẹjọ sà. Koiki Media bring the work closer to your doorstep today, being 4th of September 2024. We are live at Lagos State in Alimosho, where Yoruba Nation awareness is taking place. We are educating our mothers to know about the Yoruba, the culture of Yoruba, how rich we are in our culture, how the love of Yoruba Nation. Yoruba Nation, no going back. ẹ má lọ lò tán a sì lọ sí mákẹ́tì kọ́ minimize ẹ̀.
Yorùbá nation ló lè ṣe ẹ dìde Yíbò tí ń lọ Ọlá tí ń lọ àwọn Yorùbá ní ẹ̀dìdì ẹjẹ́ apín Yorùbá nation ló lè ṣe lóko ibà lóko ibà gbogbo àlímọ̀ṣọ́ ó yá ó pọ̀ lóko ibà ó là sọ fún yíyẹ ẹwẹ́ tó tọ́ra ìsìn sí ẹwẹ́ tó tepo ẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ní o jẹ́bà ẹ̀ẹ́sẹ̀ ya padà ẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ bá ìdá ní 2005 látẹnu ẹ̀rọ mo bẹ̀rẹ̀ ẹ̀dìdì ẹ̀kọ́ pé Yorùbá nation ló lè ṣe o lóko ìyàwó òpówó àfikolo àfúnilé lọ́rọ̀ sí kí ni bẹ́ẹ̀ ni àwọn oṣù olóṣèlú o àjọ àwa bẹ́ẹ̀ pín ni à ń lọ sílé wa ìyá ló fi yá o láti lọ sílé wa o màmá jẹ gbọ́ ìyá mi ẹni gbogbo ọkọ̀ yẹn lọ báyìí Yorùbá ti lóhùn lọ Yíbò lóhùn lọ wọ́n là ti lọ àpapọ̀ ní 1914 ọkọ̀ wa gbogbo àpapọ̀ ní 1914 ọdẹ ìfọwọ́ àmì fún àpọ̀tù tí wọ́n látọ̀ ń bẹ yẹ kí ìjọba wa tí a bá jọ gbé tí ò bá wọ̀ mọ́ ń kálukú lè mọ̀ ọ́n bẹ́ẹ̀ ní ẹjọ́ àpọ̀tù ló rẹ̀ káyà. ìjọba dẹ̀ 100 naira láti ṣe nǹkan tí àsọ́ráǹtì yìí pé tó bá ti pé iye báyìí o kálukú lè mọ̀ ọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ bọ́ọ̀lì ok 100 naira yẹn so ìdí nìyẹn yìí pé àwa ń pè ní bàbá ẹ̀yin màmá nísìnyí ẹ̀yin náà máa wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ èló lówó tá à ń san fún oṣù ìṣọmọ èló lówó tá a fi ń jẹun tẹ́ bá fẹ́ dé jẹ̀gùn láti bíbá yín sí tẹ́ bá bí kẹ́fù owó gbé kọ́ mọ̀kadà yín sí 800 naira ibi tó yẹ pẹ́ lè fẹsẹ̀ lọ láàrin 30 minutes kí wọ́n máa san 200 naira fún ẹ̀yin náà wá wò ẹ máa gbọ́ àwọn kan tí màmá sọ nítorí owó mọ́tò àwọn ò lè lọlé mọ́ kí wá lọ́nà àbáyọ fún ní solution ẹ má jà ronú jìnnà ẹ dẹ̀ má jẹ́ ká máa think over something tó kọjá nǹkan tẹ́ ká máa rò ní pé solution ní pé Yorùbá nation ló lè ṣe so ká kúrò nínú Nàìjíríà kí sóògùn dídé ló bá wà fa o kò ń ṣe nǹkan kan bóyá bàbá kan ló ṣe àbí ìyá kan ẹja gbé yẹn kúrò ń bẹ̀ ní Nàìjíríà nǹkan tá a wà ló ń bá wà fà ẹ wo 2014 èlò ní bag of one bag of rice 7,000 6,000 naira but ní sẹ́yìn ó ń kálukú tó máa yẹ tó ń ta kíyàn má lè fẹ́ ṣe concussion rice kó mọ́ ná 50,500 ẹja ṣáwá tẹ́lẹ̀ kò sẹ́ni tó ń jẹ́ but best food yìí sì 500 naira lẹ́yọ kan ṣe é kó máa rí bẹ́ẹ̀ ni so 800 ok wọ́n fi sọ pé 200 ni ẹ̀yin náà máa wò kíyàn ṣe ẹja ṣáwá tó pé mi lè fi sínú ẹ sí ilé ìyàwó mi ò lè fi sínú máa má tẹ́lẹ̀ ó wá di pé nísìnyí gbogbo wa máa ń jẹ so nǹkan tí yóò mú wàhálà ń jẹun bóyá ẹlòmí lè jẹun jàárọ̀ kó di ijọ́ kejì ẹni tí yóò ti bímọ tí yóò ti níyàwó ó ń tọrọ oúnjẹ lọ́wọ́ ẹni tó ti níyàwó ṣọ yẹ kó máa rí bẹ́ẹ̀ ni fún ìjọba ìwò là ń lò so ọtí ṣọ yẹ kó rí bẹ́ẹ̀ tí yẹn dẹ̀ lọ́kọ tó dẹ̀ níyàwó so ìdí nìyẹn la fi ní pé ká fún ẹ̀yin pé nítorí nǹkan tí a lè tó lè ṣe náà ni pé kí a fi sọ́kàn yìí pé orílẹ̀-èdè Yorùbá ló lè ṣe ẹ má jà tẹ̀lé olóṣèlú láìsí ní tẹ̀lé kọ́tán fún wa 1,000 something ẹ̀yin náà lè rà fún wa yín kò sí nǹkan tó fẹ́ fún tí ò ní aṣọ òun ló fẹ́ fún tẹ̀lé aṣọ tẹ́wọ́n máa fún ipò ló tó máa fún tẹ̀lé wò lọ pàtó kí wá la wá ń tẹ̀lé wọn fún ẹlòmíín wà láti 20 wọ́n ti wà ń bẹ̀ mọ́dà ayé Tinubu gbà ẹ̀ tó hàn fọ́mọ̀sì bàtà ẹsẹ̀ mi ì lè wọ lọ síbi tí ìyàwó mi ò lè wọ̀ èmi fẹ́ fi wọn aṣọ olóṣèlú mo wà òkè mo wà pípa ẹjẹ́ a máa ní lọ́kàn yìí pé kí nǹkan tó lè ṣe ni pé bá ẹ máa ronú pé kí lè ṣe sílẹ̀ yìí tàbá ti dá dúró so Yorùbá lè san orílẹ̀-èdè Yorùbá ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Iléyá o ọmọ Nàìjíríà ọmọ Oòduà Iléyá. kò bá mọ bí àmì rè ṣé ó yẹ ká padà sílé láyọ̀ mọ̀ tí kò yọ á tètè gómìnà kàná Iléyá. Iléyá o ọmọ Oòduà Iléyá. Iléyá o Yorùbá nation. Lógo ibà. Lógo ibà. Yorùbá nation. No surrender. No retreat. No retreat, no surrender. Bẹ́ẹ̀ni mama. Bẹ́ẹ̀ni. àní máa jágbe ẹ̀ jẹ́. Movement.
Yorùbá nation. No going back. Àjàjẹ́ yóò àjàjẹ́ sẹ́kù lé wa. Lórí àtẹ̀lé ọlọ́jẹ̀ yìí. Àbí mo kú wá. Ní pé kémi gbọ́ àgbọ́yé, kẹ́yìn gbọ́ àgbọ́yé lọ. Mo ẹ̀yìn ní Tinubu ní problem wa àwọn olóòwò. Ẹjọ́ nígbà tí Buhari wá Take work pẹ̀lú portrait. ṣe tó máa rí báyìí. Ẹlẹ́. Mo ń try Facebook tó ṣe. Máa fún ní app kan, wọlé máa lò. Facebook ti close ẹ̀ kò ní. Alpha. How are you? What's up? What are you doing here? The church, Abi? Yeah, how are you now? Hold on. Thank you. Yeah. Kí ni nǹkan tó jẹ́ problem wa? Ọ̀pọ̀lọpọ̀ bí ní pé Tinubu ní problem wa. Ọ̀pọ̀lọpọ̀ bí ní pé Buhari ní problem wa. But kò kì í ṣe àwọn ẹni ní problem wa. Àwa gbogbo ní problem ara wa. Irú ẹ̀yin sì wọ́n bá sọ pé ọmọ country wo ni ẹ máa sọ pé ọmọ Nàìjíríà ní àbí bẹ́ẹ̀ kọ́ ni. Which is ẹ̀ kì í ṣe ọmọ Nàìjíríà. Ní ìlànà ẹ̀kọ́ bí tèmi báyìí, ìran Yorùbá ló ń pọ̀. Ọmọ Yorùbá ni wá. Kó tó di wípé Nàìjíríà jẹ́ ní 1914, orúkọ kan làwọn bàbá wa ń jẹ́. Wọ́n ní passport wọn tó fi ń travel. Wọ́n ṣe gbogbo nǹkan lọ́tùlọ́tù. But Nàìjíríà jẹ́ lójijì látàrí wípé àwọn òyìnbó tó wá so wá papọ̀ wọ́n fẹ́ wá kó wa ní àwọn nǹkan àlùmọ́nì lọ ni. But tí wọ́n mọ bá ṣe wọlé òun lọ ṣe rí pé wọ́n mú un wájú tààrin àti tẹ̀wọ́ tó papọ̀. Bẹ́ẹ̀ ti tóbìnrin sì tọ́wá sí oníṣìírí tọ́wá ní pé ẹ fẹ́ ṣe irun o kó pọ̀ mú irun orí yín iwájú kó mú tààrin kó mú ti papọ̀ kó wá so papọ̀ sórí òní fọ́ yín. Orí máa fọ́ yìí ìdí àtìtúmọ̀ ní ẹ̀ta àfi lè ní lọ síwájú Nàìjíríà. Ìyá mi ẹ wò ó wọ́n ní ẹran ebi ló máa pa ẹran ẹni mẹ́ta kú ẹni ìṣáwò ẹran ẹni mẹ́ta ebi ló máa pa kú èmi ẹ̀yin àti ìyá tó jókòó àjọ ń sin ẹran kan ṣo. Ẹ gbọ́ mi ẹ má bínú àjọ ń sin ẹran kan ṣo. Ebi wá ń pa ẹran yẹn sìn bàbá mi yìí wá bí bàbá mi ṣe wá wọ́n ní kẹ́ fọ́nà yìí lóúnjẹ wọ́n wá bẹ́ẹ̀ yìí pé ẹ fọ́nà yìí lóúnjẹ ẹlẹ́yìn fún lóúnjẹ níjẹta wọ́n wá bá ìyá mi yìí wọ́n ní kó fẹ́ràn yín lóúnjẹ pé bí ń pa wọ́n láwọn làwọn fún lóúnjẹ níjà àrùn wọ́n wá bá èmi wọ́n ní kí fẹ́ràn yín lóúnjẹ mo ní èmi mo fún lóúnjẹ lánàá ebi dẹ̀ ń pa ẹran yẹn kí ló máa ṣẹlẹ̀ sẹ́ran yẹn ebi ló máa pa kú àmọ́ tó bá jẹ́ pé ìnìkan lẹ́ bá ní ẹran yẹn bẹ́ẹ̀ lè máa complain pa fún lóúnjẹ níjẹ yín àbẹ́ fún lóúnjẹ níjẹta ẹ ní complain ẹ máa wá ẹ máa fún lóúnjẹ yẹn ni báwo mi yẹ yín ló ṣe rí gangan yẹn pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà. Koiki Media bring the world closer to your doorstep. Fẹ́yìn èèyàn atẹ́wọ̀n wà nílé èyí ni awareness fún Yorùbá nation ní ìlú Èkó ní Àlímọ̀ṣọ́ níbi tí a ti ń polówó orílẹ̀-èdè Yorùbá ní pé a tó dá dúró ó tó àkókò fún wa láti fi ilẹ̀ Nàìjíríà sílẹ̀ ká dá wà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sẹ́ni tó lè bọ́ta kó lè lóun fẹ́ ẹran sọ́bẹ̀ wọ́n. 1,000 naira kò sí sọ́bẹ̀ mọ́. Ẹ lè fún ìyàwó yín ní 3,000 kó lọ́bẹ̀ sí inú ilé. Lórí irọ́ ata 3,000 lọ́jà kò tó ọbẹ̀ ọjọ́ méjì. Ẹ jẹ́ ká bára aṣọ tọrọ. Nísìnyí mo wà ní ọjà Agége mi ò rí bí báwọn yẹn ti ra àṣálẹ̀ èkó fi sọbẹ̀ nínú ilé. Wọ́n bẹ̀ sí ra àṣálẹ̀ èkó láti torí pé kọ́ lè sọbẹ̀ sínú ẹran. Ẹ dáhùn ìlú yìí ti wọ́ọ̀sì. Ìlú yìí ti wọ́ọ̀sì. Wọ́n ìta ṣe para wa, wọ́n ìta ṣe tara wa. Ọ̀nà àbáyọ tá a ní náà ní ká dá dúró. Orílẹ̀-èdè Yorùbá ní ọ̀nà àbáyọ wa. Gbogbo nǹkan ti wọ́n. Ráìsì wọ́n. Haúsá lòun lọ kán máa lọ. Ìgbò máa lọ. Ọ̀nà àbáyọ òun náà ló ṣe pàtàkì fún wa. Nítorí pé ọ̀nà yìí Yorùbá kì í ṣèjọba tiwa fúnra wa kó tó dùn ìjọ kì í sàn. Ẹ má ṣe wàhálà púpọ̀. Bàbá bá fún ẹ fún anísìtì láì má ṣe wàhálà púpọ̀. Nígbà tá a lè ṣe ni wípé níta ẹ bá rí lábúlé yín táwọn náà bá rí lábúlé wa láwọn ibi tọ́jú abúlé. Ìyẹn náà wàá jẹ́ ó ṣeé ṣe máa ń sìn. Ẹ̀yin náà ọ̀dà mọ̀ fún ẹ̀yin náà.
ẹ̀yin náà ni èmi náà ni rísì ní wípé ìjọba ti fa bí èèyàn méjì bọ̀ nínú yín lókè ọ̀yà yóò ṣe wọlé yóò ṣe jáde gbogbo ẹlẹ́kọ̀ọ́. ó ṣe bó ṣe rí lẹ́wọ́. bàbá kí ni bó ṣe rí lẹ́wọ́. bàbá kọ́tà wá wò ní pé kí ni ẹ̀ náà wá yọ. gẹ́gẹ́ bí mọ̀ràn èdè mi rí i pé kẹrí nípa àti òṣìṣẹ́ ti pọ̀ rísì ní wípé wọ́n láwọn nídìí 500 ètò ṣe èso owó níbi ẹ bá ti bímọ bíi mẹ́ta ń sìn mẹ́rin sọ́ka wọn. nígbà tá yé àwọn Awólọ́wọ̀ yẹn tẹ́ ẹ bá ṣe fraud ọ̀nà ẹ̀wọ̀n ní ìsìn tẹ́ ẹ bá ráàyè láti kó gbogbo àdúgbò ìtọ́. lókè ìjọba ti dojú fún rẹ̀. gbogbo ìgbà táwa ń tọ́mọ lọ́wọ́ ike ọ̀dà sílé mẹ́ẹ̀ẹ́dógún lẹ́gbọ́n sílé mẹ́ẹ̀ẹ́dógún ìwọ́n táwa bẹ́ẹ̀ wà lókè ní pé káwọn èèyàn wọ̀ ọ̀rọ̀ sálárì yẹn tí ó ń dàgbò ń pè kí n tá a fẹ́ fi owó rà. nǹkan jẹ́ kó wálẹ̀. nǹkan wálẹ̀ pèsèpèsè ní ìsìn tó bá di Monday ní ìsìn táwọn ọmọ skul bá wọlé lẹ́yìn tó rí tán. bàbá kí ni àwọn máa ń wò ó solution tó lè wà bẹ́ẹ̀ ní ọ̀nà àbáyọ ní orílẹ̀-èdè Yorùbá tá a bá dá dúró ọ̀rọ̀ wa máa lè gbọ́ wa. sórí tó kù bẹ́ẹ̀ kó sí ọ̀pọ̀ ẹ̀kọ́ ṣe ẹ wá àwọn àgbàlagbà fẹ́ bá wọ́n lè gbà àwọn ọmọ yẹn wọ́n yóò ní wọ́n ṣe gbá ni wọ́n ṣàmì ni wọ́n ṣe kò tó ṣe gbádùn mi tẹ́ bá gbogbo ń tẹ́ sọ ó ti àpòṣe sọ jáde fún gbogbo tẹ́ bá dán lókè orí ọ̀nà ọ̀dọ̀ wa báyìí gbogbo wọn náà ti ẹ ṣeun bàbá. lẹ́tà tí wà nínú ẹ̀. gbogbo ń tà ń ṣe yìí United Nations mọ̀ sí. lẹ́yìn ìgbà yẹn ẹ sì bá àwọn Kwara sọ̀rọ̀ òun bọ̀ ẹ bá Kwara sọ̀rọ̀ ẹ bá Kogi sọ̀rọ̀ ẹ bá Edo sọ̀rọ̀ ṣe rí àgbọ̀ àti Sápẹ́lẹ́ kò sí láàrin ẹ kàn ń fà wọ́n lè Ìgbò bẹ̀rẹ̀ láti Delta àtàgbọ̀ Sápẹ́lẹ́ àtàgbọ̀ lọ báyìí àwa la ní Ẹdó àwa la ní Kwara àwa la ní Kogi. àwọn èèyàn wá wà ní Kwara táwọn náà ń ṣe tájú lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ wà ní Kogi náà. ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọn kò sí nǹkan kan tí ó ti ń rí ní gbogbo stéètì tí wọ́n dá kò sí nǹkan kan bẹ̀. ẹ̀yin ni wọ́n ń jẹ́ ń bí. ẹ ṣeun ẹ ṣeun ẹ̀yin ni wọ́n ń jẹ́ ń bí. ẹ ṣeun ọmọ òní tó ní làwọn àwọn gbà fẹ́ làwọn. ẹ̀yin ni koríko táwọn. ẹ̀yin léwé á sì máa jẹ yìí. ní ìsìn ọwọ́ Lagos to Calabar wọ́n ti ń pariwo lókè ọ̀la wọ́n ti ń pariwo kí ni wá ní àǹfààní táwọn sáìdì lè rí jẹ kí ni a lè rí jẹ bó ọjọ́ pọ́ńtọ̀ ọ̀hún náà ní owó tẹ̀sán owó tábàtà tábà ṣúgà fún gbogbo àdúgbò ìbíbà iná rẹ̀ tá a bá dá dúró lẹ́tà ló wà important bẹ́ẹ̀ sì wá àwọn èèyàn wa yóò